lónìí à ń fi ojú àwọn afurasí ọ̀daràn márùndínláàádọ́ta hàn nítorí pé wọ́n hu àwọn ìwà wọ̀nyí ní oríṣiríṣi ibi tí àwọn èèyàn wa wọ́n ti ń ṣe iṣẹ́ nípínlẹ̀ Ondo. Lára wọn ohun táwọn yàn láàyò ni láti máa jí ẹ̀rọ amúnáwá tó ń pè ní transformer àti wáyà tí ó ń bá transformer ṣiṣẹ́. Àwọn kan náà wà tó jẹ́ wípé wọ́n tiẹ̀ ti mú wọn rí fún ìwà ajínigbé tí ó jẹ́ wípé wọ́n gba bail, ṣùgbọ́n kí ọjọ́ tí wọ́n fẹ́ kán wálé ẹjọ́ tó tún pé wọ́n tún padà lọ hu ìwà ajínigbé míì. Eléyìí ló fà á tí àti ọba àti ìjòyè àti ará ìlú náà fi ké gbàjarè tí a fi wọgbó tá a lọ mú wọn. Nínú wọn 7 ló ti wà nílé ẹjọ́ tẹ́lẹ̀ tí wọ́n sì ń bá wa ṣe ìwádìí lórí àwọn tó kù. Tá bá dẹ̀ ti parí ìwádìí, gbogbo wọn pátá ni wọ́n máa fojú ba ilé ẹjọ́. Àwọn kan wà nínú wọn tó jẹ́ pé ìwà ajínigbé òun náà yàn láàyò. Àwọn kan fọ́ ilé, kan fọ́ ṣọ́ọ̀bù. Àwọn kan nínú wọn ilé tí wọ́n ti kọ́ tán tí ìgbé àbí tán ń gbé, wọ́n á yọ wáyà nú ẹ̀, wọ́n á bó ẹ̀yìn ẹ̀, wọ́n á wá lọ tà á. Èyí tó dẹ̀ jẹ́ ọ̀gá pọ́nbélé nínú àwọn tó ń rán wọn ṣẹ̀wọ̀n ó ti fẹsẹ̀ fẹ́ báyìí à ń wá kiri. Mo mọ̀ pé pẹ̀lú àtìlẹ́yìn àwọn èèyàn àárímú kóun náà wá fojú ba ilé ẹjọ́. Ẹ ṣé púpọ̀. Kí ni ìmọ̀ràn yín fún àwọn ará ìlú? Ìmọ̀ràn wa fún àwọn ará ìlú lákọ̀ọ́kọ́ a dúpẹ́ lọ́wọ́ wọn ní ibi tó ràn wá lọ́wọ́ dé nítorí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí à ń ṣe wọ́n máa ń ta wá lólobó nígbà tó yẹ, ṣùgbọ́n a túbọ̀ fẹ́ láti jẹ́ kó máa sọ fún wa lóòrèkóòrè gbogbo bó bá ṣe ń lọ sí, pàápàá jùlọ tán bá rí ìwà ọ̀daràn tí wọ́n ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ àbí tó ń ṣe lọ́wọ́, kó máa pè wá sórí ẹ̀rọ ìléwọ́ wa 08079999989 lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn èèyàn wa wá bẹ̀ láti lè ràn wọ́n lọ́wọ́. Àlọ́ sóyè ọ̀wọ̀ ọlọ́kadà gbé mi lọ́wọ́ wọ́n mi wá ní ká má wá sákúrẹ́ padà bọ́lọ́kadà ìwà ṣe gbé mi padà wá sákúrẹ́ ní àwa lọ sí ìdílé transformer. Kí ló ṣe ẹ́ lọ́wọ́? Iná transformer. Èló náà pé wọ́n máa fún ẹ? 25,000. 25,000. Tani? Ọ̀gá Abaka. Kí lorúkọ ẹ̀? Ọ̀gá Abaka. Ọ̀gá Abaka. Abubakar. Sọ́rí kí ìgbà wo ló mọ Abubakar yẹn? Ó ti pẹ́ kí mo mọ̀. Ẹ ti ṣe iṣẹ́ mélòó pọ̀ báyìí? Ó jẹ́ iṣẹ́ méjì ká fẹ́ ṣe lẹ́ẹ̀kejì. Ok, tẹ́ ti jí àwọn transformer. Lára Wáyà lẹ máa ń jí àbí? alákọ̀ọ́kọ́ wáyà ilé la jí. Wáyà ilé lẹ jí lálákọ̀ọ́kọ́. Bẹ́ẹ̀. Ẹ wá fẹ́ lọ jí ti transformer báyìí. Bẹ́ẹ̀. Iná wa gbé mi bẹ̀. Ọ̀tọ́mọ ọdún mélòó? Ó ti ẹlẹ́ẹ̀kejì tí mo. No, ó ti tọ́dún mélòó? Ẹ̀yin mélòó? Àwa mẹ́ta. Àwa méjìlá lọ sí di transformer. Láti gbà wo? On 28. 28. How many years lẹ ti ń ṣe iṣẹ́ náà bẹ́yẹn pẹ̀lú ọ̀gá Abubakar? Ọdún mélòó lẹ ti ń bá Àti kò tí Ìwọ ọ̀tọ́mọ ọdún mélòó? ọmọ 17 years. Ilé wo ló ń lọ àbí iṣẹ́ wo ló ń ṣe? Commercial mo lọ. Commercial àti bo. Nílùú wo? Àkúrẹ́. ṣebí wọ́n ti mú ẹ ní Àmọ̀tẹ́kùn rí? Kí ló ṣe nígbà yẹn? Fún wáyà ló mú mi. Ok, wọ́n ti mú ẹ Wáyà rí. náà ló mú ẹ sí. Rárá, wọ́n ti mú Kí ló ṣe ń mi gbà wá yẹn? sí- Kí ló ṣe ń gbà Kí yẹn? ló ṣe nígbà Wọ́n yẹn? ti mú mi wá síbí rí. Kíláàsì wo ló wà? Class wo ló wà? Just 3. Orúkọ ẹ̀ lẹ́ẹ̀kan sí. Sunday Adébúlé.